Orúkọ ti tèmi ni Alhaji Abdulhakeem Olúwọlékò tí gbogbo ayé mọ̀ sí Baraka. Lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo wa pátápátá àní fọjọ́ ọlọ́jọ́ lọ, àní kú ní rèwerèwe. Òwe ikú Murphy lágbọ́rọ̀ Ọlọ́run bá kò ní jẹ́ àkúfà fún èmi, kò ní jẹ́ àkúfà fún ẹ̀yin, kò ní jẹ́ àkúfà fún ẹbí, kò ní jẹ́ àkúfà fún ará, kò ní jẹ́ àkúfà fún ọ̀rẹ́ àti àwọn ọmọ àti olójúlùmọ̀ àti gbogbo àwọn olólùfẹ́ wa àtàwọn olólùfẹ́ Murphy Afolabi gangan tó ti fayé sílẹ̀. Lágbọ́rọ̀ Ọlọ́run ọba gbogbo wa àní pẹ̀dì àmọ́ máa pè lé ní lágbọ́rọ̀ Ọlọ́run. Ṣe ni Murphy jẹ́ èèyàn kan tó yẹ pé ó ní sùúrù gan, nítorí èmi àti Murphy àtijọ́ wà ń sìn tí báwo ni mí ní méjì á pé 33 years tàtijọ́ wà. Àjọ wà ń pé pàkọ́jọ́ wà ń pé à ń kíra wa lọ́sàn á close gan ta wọnú ara wa ta jọ ń sùn ta jọ ń jí, because àjọ wà lébùté mẹ́ta ni níbi tá tún jíjọ wà dé àpọn ká fi ọ̀rọ̀ onífíìmù ṣe fíìmù lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré ládùúgbò. Ṣẹ̀mọ̀ pé àmà ní à ń ṣe ẹgbẹ́ à ń ṣe club nígbà yẹn lọ́hùn a dá club kan sílẹ̀ ní èbúté mẹ́ta nínú ọ̀tọ̀ everybody demo Stanwell lórúkọ club yẹn. Murphy náà wà nínú everybody member ni, èmi ni president club náà lọ́dún náà lọ. A tún ti jọ wá wà títí àwẹ̀ pẹ́pẹ́pẹ́ ìgbà tó tún yá tó tún di ọ̀rọ̀ ní fíìmù náà a tún kóra wa kiri, èmi òun gọ̀lúgọ̀ Ibrahim Shata Lukman Raji Lala gbogbo abẹ́ yẹn a ṣáà máa ń kóra wa kiri jọ lọ́jọ́ bọ̀. Ìgbà tó dẹ̀ máa di nǹkan bí year 2000 àṣẹwàjọ dá ẹgbẹ́ lẹ̀ ní àwa mẹ́ta la dá ẹgbẹ́ yẹn lẹ́gbà yẹn lọ, èmi Olúwọlékò Baraka Lukman Raji àti Murphy Afolabi. A wá sọ ní Fatuns ní ọdún náà lọ so that àwa kọ́ mọ group jọ àdẹ̀ kọ́ wọn níṣẹ́. Ṣé mọ̀ pé kò sáré má jà àjà má parí ni ò dá. Ìgbà tó dẹ̀ tásìkò kan ìjà kékeré kan wáyé láàrin wa, oníkálukú Smith, oníkálukú àtúká, oníkálukú lọ sọ̀rọ̀ ẹlòmíì lọ́dọ̀ èmi dá tèmi lẹ̀ Lukman Raji náà lọ dá títí ẹlẹ́. Ìgbà tó yá Murphy náà ṣẹ̀ tí wá dá èmi ilẹ̀ náà fún ara ẹ̀. Ìgbà tí Murphy dẹ̀ dá mi náà lẹ̀ fún ara ẹ̀, ìgbà tó dẹ̀ yà táwọn àgbàlagbà tó dẹ̀ mọ̀ wá pọ̀ dẹ̀ pé wá ọdẹ bá wa parí ẹ̀. Ìgbà tó dẹ̀ bá wa parí àwọn ọmọ tá dẹ̀ kọ́ṣẹ́ ńgbà náà lọ gbogbo wọn ti tójú bọ́, even though gbọ̀ngbà yẹn nínú wọn ti ń lórúkọ dáadáa. Àwọn mẹ́ta dẹ̀ jókòó ní pókè. Àwọn tájọ kọ́ níṣẹ́ nígbà tí a kóra wa jọ tí èmi àti Lukman àti ìwọ Murphy tájọ wà, gbogbo wọn làwọn náà ti ń lọ́mọṣẹ́. Ẹ jẹ́ àpé gbogbo wọn ká ṣe freedom fún gbogbo wọn. A dẹ̀ kó gbogbo àwọn tájọ kọ́ níṣẹ́ jọ. That was 2011 December 24. Pàṣùgbọ́n ló play a dẹ̀ ṣe freedom fún wọn. Oníkálukú dẹ̀ lọ ẹ̀yìn gba ẹlòmíṣẹ́ rẹ̀ tó wá ń fèsì àwọn ọmọ tiẹ̀ ní tó ń kọ́ṣẹ́, èmi náà dẹ̀ fèsì àwọn ọmọ tèmi, Lukman náà fèsì títí so that ìrìn àjò yẹn ó ti pẹ́ gan kò ń ṣe èmi. Lágbọ́rọ̀ Ọlọ́run ọba kọ́nà bá mi tẹ́ Murphy sáfẹ́fẹ́ rẹ̀ ìwádìí tó dojú kọ kọ́nà jẹ́ kó dà ẹ̀yìn tó fi sílẹ̀ kó máa bàjẹ́. Lágbọ́rọ̀ Ọlọ́run ọba. Yàtọ̀ sí pé dáàdì mi ló kọ́ Murphy ní iṣẹ́ eré orí ìtàgé àtúnjẹ fámílì nítorí ẹ̀gbọ́n mi ni Murphy jẹ̀gbọ́n. Ikú wọn àwọn ẹgbẹ́ yẹn ó ṣubú ní ó sáré mọ́lẹ̀ ní òun tó máa wọ́n dáadáa. Sáré ká ìtàn mọ́nà sí ọ̀rọ̀ yìí kó lè bá ààyè gba àwọn tí wọ́n ti ń sọ nǹkan méjì nípa ìṣẹ̀lẹ̀ yìí. Nípa ikú Murphy jẹ́rí ìgbà tí Murphy kọ́kọ́ sickness yẹn tí ó le gan-an tí ẹ̀rù tiẹ̀ ti ń ba gbogbo wa, but Murphy kò sí nǹkan kan tó ṣe Murphy, Ọlọ́run jẹ́ kí Murphy wà láàyè gbà yẹn. But eléyìí torí àìjọ wà lọ́jọ́ Sunday ni ní ìdẹ̀ rí nǹkan bí àpẹẹrẹ bóyá bí sickness kan wà ní ara wọn. Even pátítà ìjọ lọ lọ́jọ́ Sunday kan jókòó mo tún béèrè lọ́wọ́ Murphy pé kí ló ṣẹlẹ̀, wọ́n ní pé kò sí nǹkan kan pé ó kọ̀ rẹ àwọn ni. Ẹ̀yìn ìgbà yẹn dẹ̀ ní la gbọ́ pé lánàá la gbọ́ pé Murphy kú. Mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ìtọ́jú wa nílé pé kí ni nǹkan tó ó ṣẹlẹ̀ sí Murphy. Wọ́n sọ pé wọ́n náwọn kọ̀ ní malaria kékeré ni. So malaria kékeré tán láwọn níyẹn wọ́n dẹ̀ pé ẹni tó ń treat wọn, wọ́n pe ẹnìyẹn wá, ẹnìyẹn dẹ̀ ń treat wọn. So àárọ̀ àná ní nǹkan bíi 12 Murphy náà ní ó kọ́kọ́ jí pẹ̀lú àwọn ìtọ́jọ sùn, wọ́n lè jí wọn pé kí
kí wọ́n jáde wọ́n pe Abísógun pé kí Abísógun tó rán fẹ́ ṣiṣẹ́ so torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n dẹ̀ ní pé kí wọ́n kọ script wọ́n kọ àwọn tí wọ́n fẹ́ lò ẹ̀yìn báyìí wọ́n dẹ̀ pé ẹni tó máa bá wọn pògì wọ́n mògì tán wọ́n dẹ̀ wọ toilet ibi tán láwọn ti fẹ́ tọ̀ ibẹ̀ náà kù láti sí gbogbo ìròyìn tó ń gbé pé bóyá wọ́n larí mọ́lẹ̀ wọ́n ṣubú ni wọ́n ti rọ̀ ni wọ́n kù láti toilet. èyí súnmọ́ wọn dáadáa lóyún ìyàwó ni wọ́n fi nígbà yìí. Murphy jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ní ẹran ọ̀fẹ́ àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ Murphy òun náà tún wá jẹ́ nìkan tó jẹ́ pé ó ní ọ̀yàyà kò sẹ́ni tí Murphy ò lè bá ṣe ó ń bọ́mọ kékeré ṣe ó ń bá gbàlagbà ṣe so kò dẹ̀ tó bá fi lè ní tó bá Murphy tó bá bínú ó máa sọ tinú ẹ̀ jáde ni òun múyàn sínú Murphy jẹ́ èèyàn kan èèyàn gidi níwájú mi. so industry yìí àtẹ̀yìn personal ìwẹ́kẹ̀ mílẹ̀ nìkan industry yìí lè máa meet ẹ̀yìn personal àtẹ̀yìn Murphy lè máa meet. tí n bá sọ pé àní miss Murphy ní film industry irọ́ ni torí èèyàn bíi Murphy tó máa ṣọ̀nà ìṣèyàn tó lè ṣe bíi Murphy so a máa miss film industry gbogbo a máa miss Murphy a máa miss àgàgà èmi o èmi máa miss Murphy. orúkọ tèmi ni Kazeem Ọlábànkẹ́rin Dagunro ìyanda Dagunro làwọn èèyàn máa ń pè mí. ṣe rí ọ̀rọ̀ brọ́dà mi Murphy Afolabi nǹkan tí mo lè sọ ń pa wọn ó pọ̀ gan láti ilẹ̀ láti ìgbà táwa gan ti wà ń kékeré láti jọ wà kí Murphy tó dá ẹgbẹ́ sílẹ̀ tán wà lọ́dọ̀ dáàdì wa láti jọ wà gan ṣó ti yé Murphy dẹ̀rẹ́ kò ń ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn náà wọn kì í bínú nǹkan tá a ṣe jọ wà nìyẹn even ìgbà tán wà lọ́dọ̀ dáàdì wa gan jẹ́jẹ́ náà máa ń ṣe tí bàbá gan máa ń sọ̀rọ̀ pé kí ló ń ṣe Murphy kò tiẹ̀ sharp kò tiẹ̀ oúnjẹ ló gbé tíátà sórí pé ìwọ tó fẹ́ ṣe tíátà ó gbọ́dọ̀ jáfáfá ó gbọ́dọ̀ but síbẹ̀síbẹ̀ náà ẹ̀gbọ́n yìí ò ní sọ̀rọ̀ ó ṣáà dúró débi pé bàbá gan ń rí sí lórí Murphy pé pẹ̀lú báwọn ṣe máa ń sọ̀rọ̀ sí Murphy tó pẹ̀lú báwọn ṣe máa ń sọ tó kò òun nìkan ni ò ní parí àtàjẹ òun nìkan ló máa takú pé fíìmù tó bá ṣàti gbúrò pé tíátà kò sí nǹkan tó rí Murphy ń ṣe wọ́n máa fi ilẹ̀ ni so wọ́n jẹ́yàn tó dáa láti ilẹ̀ ìgbà tọ́lọ́run dẹ̀ tún ti dé tán ti dá wà láyé ara wọn tán kó lọ́dọ̀ bàbá wọ́n jẹ́yàn kan tí òun gbàgbé wa láti ilẹ̀ kí bàbá tó kú làwọn àti Murphy jọ ń ṣe gbogbo fíìmù wọn láyé àjọṣe ni ṣé ti yẹ tẹ́mi ò bá ó sí ń bẹ̀ jamiu máa wà ń bẹ̀ so Murphy ọ̀rọ̀ tí mo lè sọ nípa wọn ti pọ̀ jù ìgbà tí bàbá tún kú tọ́nà kí n kàn tún gé ní kúkúrú àwọn ni a tún rí àti pé iṣẹ́ tí bàbá fi lé wa lọ́wọ́ Murphy ló tún máa ń wò pé kò sí irú iṣẹ́ tó máa ṣe adẹ̀ máa ń jà gan a máa ń jà débi pé ẹ máa wò pé bóyá àwọn ò ní kódà àwọn tó ti mọ̀ wá gan tán bá ti rí pa ń jà pé àyàndá ó ti ń bá Murphy jà torí èmi lẹ́jọ́ díẹ̀ téèyàn bá ti ṣẹ̀ mí tó ṣe dáadáa fún mi màá máa rojú ẹ̀ káàkiri ni pé ẹni ó ṣe dáadáa tó bá dẹ̀ ṣàbúrú náà màá rojú ẹ̀ káàkiri tó ti yé Murphy tá bá ti jà èmi máa ń rojọ́ gbogbo àwọn àmùdá èkó gbogbo àwọn báraka Lukman Raji gbogbo wọn máa lọ fẹjọ́ sùn máa pariwo àmùdá ló máa ní àbí kí ló ń ṣe yànda ẹ má dá lóhùn tán bá máa parí ẹ anybody ò ní síbẹ̀ o so ìjàfẹ́ náà là ń jà ṣó ti yé ẹ̀gbọ́n yẹn jẹ́ ẹ̀gbọ́n tó dáa kọ́lọ́run jọ̀ọ́ torí Ọlọ́run kó bá mi túbọ̀ tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ torí ikú wọn yìí ó dùn mí gan gbogbo gbàkúgbà tí bá ti rántí nínú mi máa ń bàjẹ́ ẹ wo Murphy kọ́lọ́run jọ̀ọ́ kó bá mi tẹ́ wọn. gbogbo ayé mi mà kó kú gbọ́dọ̀. èyí tó ti ń sẹ́yìn náà ni ó máa wúlò fún wọn. lẹ́nu ìgbà tó jẹ́ pé ìyẹn fúnra rẹ̀ láti bọ́ sọ́dọ̀ Ọlọ́run ká yóò sì máa pé ìyẹn kú. wàláyé bọ́lá ní kú lẹ́yìn ó yẹ Murphy. èyí tó bá ń sọ yìí. bọ́lá ní bọ́lá àti wáyé lọ́gán ó lè má jẹ. wọ́n dà bá dà ní ẹ̀sẹ̀ ojú wọn lọ́dọ̀ Ọlọ́run. gbogbo wọn lọ́dà yá dàgbà o. ọ̀dà dàgbà. tẹ́wọ́ ni ojú tẹ́wọ́ yìí. tẹ́wọ́ máa bá a ti tẹ́wọ́ yìí. bí ogun rẹ bá ti tó ní wọn fi wí o. wọ́n bá tó wá ṣe é.
Àwọn awi 33. Ọlọ́wọ́ àdúgbò gbogbo wáyé alájọ mùsùlùmí kí ìyàn ìdí àdísáyà wú ọmọ. Àánú ọlọ́run tọ́lọ́run ṣe fún ọlọ́run láti ó di ìbànújẹ́ láyé. Ọlọ́run tàbá wa darí wọn dáadáa. Ọlọ́run àjọ máa wà pẹ̀lú àánú ọlọ́run. Gbogbo èèyàn ló fi àbálábí àfihàn lọ́wọ́ lọ́wọ́. Ẹ̀yin ìyàwó ẹnì kan ò lè sọ fún ní àbọ̀lọ́wọ́ àfẹ́yìn lọ́wọ́ lọ́wọ́. Gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run ní ṣe fún mọ́kì lákúfà. Gbogbo àwọn àbá ọlọ́run ní ṣe lákúfà. Ẹnìkan ní àwọn oníkàtà àwọn ti máa ń kúrú. Ẹ̀mí wọn kúrò àgbọ̀lé tí yíyan ọ̀la pé ẹ̀dá ni ọ̀gá àwọn èèyàn mọ̀. Ẹ lọ bí ìrọ̀mọ́ ẹ ti bá kọ̀ hàn. Ẹ̀mí ọlọ́run náà tẹ́ bá wọn fi gbé ọlọ́run ṣàlù gbogbo wa. Èdùmàrè jọ̀wọ́ o, ikú òjijì ó dọwọ́ ẹ̀, ikú bá pàgbé bó pàrọ̀ o, ikú gbọ́dọ̀ pa wá o. Ìkéda ìkégbé èsúrú là ó ládàánù abẹ́rẹ́ sọnù bẹ́ẹ̀ la ò rí ọmọ tuntun délé ayé ń kéke òjò ogun ikú tí ń pani lọ́tún tí ń pani lósì dákun kó o bá a mọ́wọ́ rẹ̀ dúró eléyìí ti pọ̀ lápọ̀jù ọmọ ènìyàn wá dọmọ esunsun tí wọ́n ń fìgbálẹ̀ pa. Ọ̀dọ̀ pa wá o, Èdùmàrè jọ̀wọ́ o, ikú òjijì ó dọwọ́ ẹ̀, ikú bá pàgbé bó pàrọ̀ o, ikú gbọ́dọ̀ pa wá o. Èdùmàrè jọ̀wọ́ o, ikú òjijì ó dọwọ́ ẹ̀, ikú bá pàgbé bó pàrọ̀ o, ikú gbọ́dọ̀ pa wá o. Ìkéda ìkégbé èsúrú là ó ládàánù abẹ́rẹ́ sọnù bẹ́ẹ̀ la ò rí ọmọ tuntun délé ayé ń kéke òjò ogun ikú tí ń pani lọ́tún tí ń pani lósì dákun kó o bá a mọ́wọ́ rẹ̀ dúró. Èmi Ọláwálé Murphy ọmọ Afọlábí èmi ò kí ń ṣòwò kí n má jèrè èmi ò kí ń tajà kí n tata dànù èmi ò kí ń dáwọ́ lé nǹkan kí n má láṣeyọrí bẹ́ẹ̀ lèmi ò kí ń tẹ̀lé lúṣà.